Ah, kí ló dé? Ìdí aṣọ ìlú sì wà látàárọ̀ ni. Ṣé mo sọ fún ẹ pé à ń lọ síbì kan? Ọjọ́ ló ti lọ yìí ń sìn. Ìgbà wo la fẹ́ lọ bí tá à ń lọ gan? Jọ̀ọ́ná ibo là ń lọ gan tó fi káyé lára báyìí. Ìwọ ló sọ wípé mi ò wà romantic now. You know, so mo á fẹ́ ká lọ ní nice time kí n gbé ẹ jáde, you know, ká lọ ní romantic moment tó jẹ́ pé o máa feel mi, máa feel ẹ, ó bá mọ̀ pé yes ọkọ ẹ wà ńbẹ̀. Ibẹ̀ yẹn la máa lọ sìn. Nǹkan tí mo fẹ́ ká lọ ṣe nìyẹn. See, Toby. John, Mr. Romantic, you need someone to teach you how to assess and diagnose your partner so that wàá lè máa mọ̀ nǹkan tó kọ̀ ní relationship ẹ̀. Torí mi ẹ̀rí gomi ìfẹ́ understand ẹ mọ́, mi fẹ́ mọ̀ nǹkan tó ń ṣe ẹ mọ́. Ilé ń jó ló lọ gọ́tà. Mi ò dé rí ẹbú àwọn ọkùnrin ẹlẹgbẹ́ pọ̀ tàbí ẹ pé romantic moment wọn báyìí kò ju. Kán gbé obìnrin lọ retreat, kán gbé lọ bí apààrọ̀ lọ. Àwọn obìnrin tí wọ́n sì ìfẹ́ sílé nìyẹn wà fún. Kì í ṣe obìnrin tẹ́tijọ́ wà nílé tẹ́tijọ́ ń gbénu ilé. Ìwọ náà wo sí mo jí látàárọ̀ mo tún ilé ṣe mo lọ kíchìn mo ṣe dáná mo tún wá fọ aṣọ bíbí. Jọ̀ọ́ náà kí ló fi help me o Mr. Romantic. Now I get you. So nǹkan tó ń try láti sọ ń sìn ni wípé tó bá ti ń fọ toilet kájọ fọ̀, tó bá ti ń fọbọ́ kájọ fọ̀, tó bá wà ní kitchen kájọ dáná, bó ṣe ń fọṣọ yìí sìn kémi náà kájọ fọ̀, àbí? Ṣé òun wáìnì mi ni? Tó bá jẹ́rẹ́ ni stop ẹ̀. Ìwọ gan ni kò stop ṣe díẹ̀. Tó bá ti dọ̀rọ̀ owó báyìí lẹ máa mọ̀ pé olùrànlọ́wọ́ la jọ jẹ́ fúnra wa. Bẹ́ẹ̀ tó bá ti dọ̀rọ̀ ká iṣẹ́ báyìí obìnrin ló nìyẹn. Are we slaves? Ní sùúrù, o ti ń take ọ̀rọ̀ ẹ̀ personal. Kíní yìí o ti ń pariwo náà. Kí ni nǹkan tó ń try láti sọ? Okay, fine. Nǹkan tí mò ń try àti sọ ni pé romantic moment tó ń sọ yẹn inú ilé ló ti ń bẹ̀rẹ̀. Mi ní pé kó bá mi fọ aṣọ. Bẹ́ẹ̀ tó lè má bá mi sá náà. Tí bá gbé pot bí a mọ̀ ń dáná ní kitchen ìyẹn ò ní kó má bá mi mú spoon náà. Is there we feel each other? Mi wá ní pé ká má jáde ká lọ ṣe romantic moment àbí kí ló pé o. Ìyẹn tá bá ti jọ múnú ara ọdún nínú ilé ká tó lọ. Òun ní sí mo ti wà níbi bí látàárọ̀ tí mo ti ń ṣiṣẹ́ ó ti rẹ̀ mí. Bó ló ṣe expect pé ibi tó ń gbé mi lọ pé mo máa enjoy ẹ̀. Okay, after all this thing now, kí ni nǹkan tó máa wá ṣẹlẹ̀ báyìí? Lọ bọ́ àpapọ̀ tó wọ̀ yìí ní ìlú anywhere nínú ìfọlọ́ọ̀gbẹ́. You call this àkànpọ̀? You mean àkànpọ̀? Mo wọ tòmátì báyìí wọ́n ń pè lákànpọ̀. Ẹ̀ẹ́dẹ̀ gbà mí torí Ọlọ́run. Ṣé torí pé mo fẹ́ wà romantic gẹ́gẹ́ bí ọkùnrin sìn? Ṣé kí n sọ̀rọ̀ àmì dẹrú ni? Kí n tún wá máa fọṣọ kí n máa fọ tọ́lẹ̀tì kí n máa fọ ẹjọ́ ẹ̀yin ọkùnrin. Ẹjọ́ ṣé ó yẹ kí n tún máa sọ̀rọ̀ àmì dẹrú torí pé mo fẹ́ wà romantic kí n wá dọkọ bágẹ́ tí ń hàn ọ́ yọ? Ó ga o. Ẹjọ́ ẹ ṣàánú mi o. Ẹ bá wa dá sí. Ṣé eléyìí tá máa jọ rọra wa lọ́wọ́ nínú ilé ni romantic moment ni àbí eléyìí tá máa gbéra wa jáde tá máa lọ jẹja tá máa lọ sí tree? Èwo ni romantic moment ní méjèèjì? Ẹjọ́ ẹ bá wa dá sí.